àmọ́ tẹ wá ṣe báyọ̀ wá ṣe bẹ́ẹ̀ tèmi ọyẹ bọ́ọ̀bì ẹ̀jẹ̀ bíi ti wọ́n bọ́ọ̀bì ẹ̀mọ̀ bọ́ọ̀bì ẹ̀mọ̀ tó lọ́dọ̀ tí wọn. ẹbí ìyàwó. ẹ̀jẹ̀ wọn bẹ̀ bíi ti wọn lọ́tọ̀ ẹ̀jẹ̀ wọn bẹ̀ bíi ti wọn lọ́tọ̀ wọ́n bẹ̀ bíi ti wọn lọ́tọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ tèmi àmọ́ àbúgbò ní àfà bóyá bẹ́ẹ̀ tèmi wá ṣe bóyá wá sílé ni lẹ́pẹ̀ wá àmọ́ ọ̀rẹ́ ìsìlámì àmọ́ bàṣẹ́ bóyá wá bì àti mọ́ náà alhamdulilayi rabbil alamin mo bá yín kí ọlọ́run mo ti ṣàdúrà fún yín àdúrà yẹn ó bà bàbá Abdulaziz mo fi wá bẹ ọlọ́run fún yín ọba tó ṣe tí wọn báyìí ọlọ́run jẹ́ tí náà wá dáa jù bẹ́ẹ̀ lójú ẹ̀mí yín aláǹdá mọ̀ àwọn ayébódó lórí àwọn wà náà bàbá wa gbà ẹ mọ̀ wọ̀ bàbá alábíà ń bẹ nkọ̀kọ̀ ní sàlábíà yín alábẹ́ka náà Muhammad alhamdulillah ẹ wá dó ẹ mọ̀ gbẹgbẹ ẹ mọ̀ bọ́ lẹ́kọ̀ọ́ wọn yín bì ẹ mọ̀ bọ́ wájú bí bàbá mo fẹ́ mọ̀ wòye wájú àpáàn àmísọ́lá sọ́lá ànábì ní káfẹ́yàwó torí nǹkan mẹ́rin bàbá lè fẹ́ ṣe èkì wọ́n fẹ́ tó lọ níyàwó kátó ṣe èkì lórí nǹkan mẹ́rin abáàbùkẹ́rìrì wọn pé mẹ́rẹ̀ẹ̀rin pé lára alájàwá ìsàmíyà wọ́n là ń bímọ sẹ́yìn lọ́dọ̀ tiẹ̀ náà abá Rashidi mẹ́rẹ̀ẹ̀rin ti pé lára tiẹ̀ náà alákọ̀ọ́kọ́ afẹ́fẹ́yàwó ni afẹ́lọ́kọ ni ànábì ní àwọn nǹkan mẹ́rin. alákọ̀ọ́kọ́ ànábì ní dìgbàmọ́lì á káwé wa ẹni tá a fẹ́ wé wa rẹ̀ káwó bó ṣe fáìn tó sódà bó ṣe fáìn sílẹ̀ dá sílẹ̀ ìdá bí wọ́n bá yà máa rí yàn wà lọ́ọ̀nù àti abá Rashidi rẹ̀ wà lọ́kọ̀ sílẹ̀ ìyẹn lọ́kọ̀ ẹ̀ náà ò ní bẹ̀ wà rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ mi náà ìsìlámì tábà mú ti kí pankéèkì kú omi ọmọ lọmọ náà. wọ́n ìlà tábà mú náà fún ọmọ ẹni èdè àdá káàdì sáyà. wàláì ọmọ ẹni ọmọ náà. ọlọ́run ní bẹ̀rẹ̀ àti ẹ̀ náà. ọkọ tí máa bẹ̀rẹ̀ yìí lọ́wọ́ níjọ bẹ̀rẹ̀ àdẹ́jẹ́. yóò kọ́ alákọ̀ọ́kọ́ nù fa. nínú ìnásábìá ìdílé náà fẹ́ kò bí ká fẹ́ ìdílé ti jáde. àdúrà fẹ́ ti níyàwó àdébìnrin àwò jọmọ àwọn alọ ìdílé yìí náà ìdílé rẹ bàbá wa ni mo ń ṣàdúrà kan fẹ́ lọ lẹ́ẹ̀kan wọ́n ń káyà tó bàbá náà ṣe mo ti bá láì jù wọn kó wọn láti tó fi jẹ ọ kó wọn láì jẹ kó wọn máa gbé bàbá dìde wọn lọ ṣe èyí tí ń ṣe wọn yìí kọ́ ló ṣe ní tọ́lọ́dọ́ fún wa wọn láì ṣe wọn láì dúpọ̀ gbogbo wọn náà bàbá ìwà jọ náà lákàwọn wọn láàkú wọn ta ẹbí wa da ẹbí wa náà sì bàbá àgbà ni bàbá tó gbogbo àná odi wa ewa nọ ewa ní ojú ní ìgbà wọn ẹlẹ́kẹta ànábì ní kíni ìdí ni ha fún ọdún àbẹ jùlọ dínì ànábì ní ká wọ àsìkò obìnrin bá ń gbé bọ̀ ẹdísìkò wa sọ́bì ẹ̀ sọ́n lólówó lóyún àbọ̀lọ́lá alhamdulillah ọmọ wa ní sẹ́wọ́n wọn náà dẹ̀ ní pa ẹ̀ẹ́dí ní ẹ̀ẹ́dọ́gbọ̀n sí ìdí ọmọ dá síbẹ̀ ọlọ́run ní pẹ̀lú ògbóró ọlọ́run ní dá sí kiri ìdájà ìsìlámíà pẹ̀lú ògbóró àsìkò tẹ́ náà máa pọ̀ sí àsìkò tẹ́yìn méjèèjì tẹ́ tó ṣe tẹ́ ẹsẹ̀ lónìí yìí orin yóò tó pọ̀ sí wọn káwọn wọlé kùwọ́tà ẹlẹ́ẹ̀kẹrin anábìnrin Virginia afábọ̀ọ́sì ìdílé ọmọ ló ṣe lẹ́sìn sí ìmọ̀ fún ọmọ ti ṣùgbọ́n ọmọ tó wọn rí kó ọkọ̀ kó kẹ́kọ̀ọ́ hàn kó kẹ́kọ̀ọ́ hàn tí wọ́n gbọ́dọ̀ àbọ̀mọ̀ ọmọ sọ́sọ́wọ́ rẹ̀ fún mi nípa mú. yóò san sí i yóò lè transfer àkókò láti lọ́wọ́. wọn lọ́ọ̀rì àṣẹ ó kẹ́kọ̀ọ́ hàn àbí kí ló tó kù ọwọ́ ìlú wa pèsè ó kú pèsè náà. ètò àdébísí lè tó dáa jù tó máa ń ní tó káwọ́ kí ìdẹ̀ ní pé ẹ̀dúrí ẹ̀sìn kan. ẹ̀wà máa ń sí ìlànà ìlọ́run ní tẹ̀wá tí a sì ti máa ń fi ìlànà ìlọ́run ní dáàsì kìtì. àmì ibà sàmì. pẹ̀lú ọgọ́ ọlọ́run bẹ́ẹ̀sì kan kò sí jọ́sẹ̀sì. èyí tí táwọn lọ nípa ìlú ìdíwá sí ìdí lórí nǹkan mẹ́rin. àbí alhamdulillah wọ́n fẹ́ di àfọ àwọn Abdulrasheed Islamiyah ni wọ́n àti dáàdì Islamiyah sì jọra yín lóòótọ́ wọ́n yẹ fẹ́ bíra yín dọ̀rẹ́ ni ṣé kìí ṣe pé Islamiyah ṣó ó wù ọ́ ni ọ̀fẹ́ fẹ́ Islamiyah ìwọ́n ló wu Islamiyah pé Islamiyah wù mo pè é àbí wọ́n fẹ́ fọ́ọ̀sì ẹ̀ fẹ́ Islamiyah.
Islamia. Wọ́n ní Islamia wù òun ni. Ọmọ sẹ́ẹ̀dì ń gbọ́. Bàbá Rashid, bàbá Alhaji, sẹ́ẹ̀dì ń gbọ́. Bàbá Islamia, ṣé àfa Rashid yìí tó wù ọ́ láti fi sọ ọkọ ní ọkàn àbọ̀kọ̀ bẹ́ẹ̀ fẹ́ fún táìmù kan. Ọkọ̀ bẹ́ẹ̀ fẹ́ fún táìmù kan tó because kò kú pákó ni. Torí báwo ẹ máa akọ ọmọ, wọ́n tún máa yẹ̀ mọ́. Ta ló wù ọ́? Abdulrasheed wù ọ́ láti fi sọkọ ìdájọ́ orí rẹ̀ lẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín pẹ̀lú ògùn ọlọ́yìn ní sùn. Ẹlẹ́kọ̀ọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, Ànábì ní ká fẹ́yàwó ní àwọn òbí méjèèjì. Bàbá Islamia ní ìmọ̀bọ́yá Islamia ti sọ fún kẹ́lẹ̀ wọ́n ẹ̀yìn náà lọ bì kan àjọ ń lo òbí kan náà àwọn agbádé nínú àwọn abẹ́rẹ́ wá pè wọn ń gbọ́mọ̀ rẹ wí ni o ọlẹ́jà dọ̀yà àbí ẹ̀yìn náà rẹ́dì láti wọ́n ti sọ fún pé òun fẹ́ fẹ́ Abdulrasheed láti fi sọkọ sẹ́yìn náà sì yọ̀ǹda ọ̀yà ẹ̀yọ̀ǹda fún láti fẹ́ Islamia láti fi ṣe ọkọ jọjọ alẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀. Nígbà míì wá sí bàbá tí ó ní àwọn ènìyàn bí wọ́n ní o nígbà míì ọ̀fọ̀ wọn bá bùrọ̀ sí ìjọba ń gbọ́ bá ń bọ̀ lọ́wọ́ ọ̀dẹ̀lẹ́pẹ́ ní ìlú ẹ̀sìn kò ní kọ́ńtì ẹ̀yìn náà yọ̀ǹda kí Abdulrasheed wọ́n fẹ́ Islamia alhamdulilayi wọ́n fà bẹ́ẹ̀kà sí olóògbé ọlọ́run wa ní kábàámọ̀ mi àwọn ọlọ́run kejì ọlọ́run. Ẹ bá ń bèrè fún bàbá Abdulrasheed náà tọ́ Abdulrasheed ní ó lóun fẹ́ Islamia ó fẹ́ lé ìlà obìnrin dà ó fẹ́ lé alájà mi àbí sẹ́yìn náà fara mọ́ àbí ẹ̀gbàgbà bẹ́ẹ̀ tó tọ̀ kọ́kàn fẹ́ fúngbà kan láti ṣèlówó ìtàn bóyá ń gbé ṣàdúgbò ni ẹ fọwọ́ sí pé títa ni Islamia kí ló lè ṣe kó fẹ́ Islamia ó fi ṣe ìyẹ̀wò káàkiri ìgbà òkèèrè wọn wà sọ́lá sí ara àdèyẹ kábàámọ̀ bẹ́ẹ̀. Náà bàbá mi fún ọba fẹ́ràn ọmọ náà mọ̀mọ́ ọ̀tẹ̀yìn lọ́rùn ayé bá wá gbé fún alájà mi náà fún àwọn ọmọ pápá náà ní ọkàn gbà fọ́rọ̀ ní ọ̀tí ọlọ́run orí ni Yorùbá náà sàméjì oge gómìnà rédíò ìgbò kẹjọnú sẹ́yìn máa dá ẹ̀bọ̀ òní ìgbà sàmì ẹ̀gẹ́ bí ìyàwó rẹ̀. Alhamdulilayi àjọ àlọ́gbà àwọn òní ti dúró olóògbé ọlọ́run àjọ ògbóyè ọ̀dọ́ máa gbà rẹ̀ dáadáa lẹ́ẹ̀mọ́ sí lẹ́jà àbọ̀sí ẹ̀ ní dàdàkúdà aláàtọ́nà fi jù ọ́ nínú òsì yẹn kó ní àmọ́ lọ aláyé kú rẹ̀ ńlá hàwùlà wàlá kúrọ́tà. Èyí tọ́kàn náà ni Sadaki máa afa Abdulrasheed tó di Sadaki yẹn wọ́n máa promise Islamia ló mọ̀ ọ́ mọ̀ dáadáa wọ́n máa promise àwọn afáàlì tí wọ́n lé rẹ̀ wọ́n máa promise pé mo fẹ́ kọ́lé kan fún ẹ sí Kọ́lápọ̀ sàgbẹ́gẹ́ èèyàn bá lè gbélé débì sẹ́yìn tẹ́ máa lágbègbè bá ṣe níjọ fún márùn yẹn àdéhùn kí èèyàn gbọ́dọ̀ kò fi ìgbésẹ ní láyé lọ́rùn. Bàbá àdéhùn wa lè tọ́ dáa jù nínú Sadaki náà ẹni tó kéré jù. Sẹ́yìn èèyàn sì máa ń ṣe é pé àti ṣe náà ní ara wa sẹ́yìn àti àti jọ ṣe tẹ́lẹ̀ àbẹ́ ẹ̀ tí ì ṣe. Bàbá Abdulrasheed. Bàbá Abdulrasheed sẹ́yìn ti jọ sọ tẹ́lẹ̀ náà ní ọyẹ pẹ̀sẹ̀. Ajá Islamia lọ́dọ̀ ní àgbàríkà sọ́tí fún àbọ́tí fún àbọ́tí sàbí òfin ẹni. Ẹyẹ kọ́kọ́ aláwọ̀ náà ṣé ẹ ti jọ sọ̀rọ̀ Bàbá Abdulrasheed owó orí Sadaki pé wọ́n fẹ́ ìyàwó lónìí o kì í ṣe owó orí pé àtọmọ ọba tẹ̀wọ̀n bàbá eléyìí Sadaki ìyàwó lónìí ẹ̀jẹ̀ ẹ̀yìn ó lè gbowó ó lè gba dúkìá
kò sí tí o lè gbà kódà àti rẹ́ni tó fẹ́yàwó tó fòkà níbi nígbà tó kí wọ́n wá gbogbo nǹkan tí ò sí kankan ẹgbẹ́ òun ló kà aláfòkà náà sẹ́yìn ṣe kí ni wọ́n náà tó sáṣàdé fún ní ìsinmi àwọn ti ṣe àbí ibò ni. Islamia, mọ̀rọ̀. Oṣù bàbá ẹ̀ ọlọ́run sọ ọ̀rọ̀ fún ọ. Ibi tó àfọkùnrin sí ọlọ́run orí mẹ́. Ibi tó àfọkùnrin sí ọlọ́run sọ orí fún ọ. Ọlọ́run bí dáa lọ́nà náà. Ọlọ́run ní kò rọ̀. La hawla wala quwwata إلا بالله بسم الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمدك واستغفره كان التوابا آمين. Gbogbo ìtẹ̀kùn ilé ẹlẹ́rìí pẹ́pẹ́tẹ́ yìí. Bàbá ṣé gbogbo àná la fọwọ́ sí? Salaam alaikum. Bàbá. Ṣé kankan wà lábẹ́ fi kankan máa dé rẹ̀? Ọ̀yà. Sọ nígbà máa wá ń ṣe tó bẹ́ẹ̀ ṣe yẹn. Sọ fún ìyàwó rẹ̀ Alájà Amina sọ fún pé ohun tí mo fẹ́ ṣe fún ìyàwó mi mo fẹ́ fi ṣe owó orí rẹ̀. Ọ̀gbọ́n pé mo fẹ́ fi owó tí mo fẹ́ fi ṣàdéhùn tí mo ṣe pé mo fẹ́ fi ṣe sàdáàkì rẹ̀. Tí wọ́n bá ti jẹ́ ilé orí. Abẹ́gẹ́tẹ̀ àṣàlàyé ọlọ́run bá àdúrà rẹ̀ ó gbà. Kò sí ọ̀rọ̀ ọ̀yà ẹ má bínú. Èyí tí ó ṣe pàtàkì gan ni ẹ dákun ètèyàn ó jẹjọ́ wájú náà sínú gbogbo wa yìí ẹlẹ́rìí ni wá ọlọ́run ó bí ọlẹ́rìí pèsè wà ń bẹ̀ kìí ṣèmi nìkan ni ó yá àbá àbùrọ̀ṣídì ó yá ẹni tó bá fẹ́ bọ fúnfún ó lè fi fún kò sọ fún rẹ̀ ó yá gbà wọ́n náà ló kún fún ọlọ́run fún ìkàwé ọkànfẹ́lẹ̀ máa jẹ ní ó ti sàdéhùn fún ọkànfẹ́lẹ̀ agbára ọgbà ọlọ́run náà Muhammad ọyá Alájà Islamia ọyá bàbá ẹwọ́ bá ń fa fún Alájà ẹwọ́ ní ọgbà ọwọ́ fà fún ọkọ rẹ ọyá gbogbo ayé alájẹ́ ní sí àbí ọyá ẹ bá ń fọ́ ẹ bá ń fa ìyàwó ẹ̀ fún ẹgbẹ́ sọ fún pé mo fi èmi lágbájá èmi Abdulkabir Abdulaziz mo fi Islamia mo fi fún Abdulrasheed ọmọ Olúfádé mo kọ́ fi ṣe aya ọyá wà fún ọyá gbà wà ọyá wọ́n yẹ gbà Abdulrasheed èmi náà gba Abdulrasheed èmi náà gba Islamia like ọmọ Abdulkabir Abdulaziz wọ́n gba Islamia láti fi ṣe aya lọ́jọ́ alẹ́ ọlọ́run ṣe rọrùn ọlọ́run kàmí Muhammad ọlọ́run fà bẹ́ẹ̀kà sí ọlọ́run yẹn kú ọlọ́run ọlọ́lá hawla wala quwwata illa billahi al-azim ọ̀yá lọ́jọ́ kò tóbi kọ̀ndíṣọ̀ rẹ̀ pẹ̀lú òkú ọlọ́run máa ṣe rọrùn fún ọ wọ́n fẹ́ ṣe wútúbà ọ̀yá ẹ bá ń gba owó láti fún ilé yín 50,000 bàbá ẹ bá ń gba owó wútúbà ń bẹ̀rù ẹ bá ń gba 15,000 ẹ dákun ìwọ náà ni ó gbà á tọ̀ ọlọ́run wọlé abẹ́lẹ̀ fi ń di ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run yóò fi gbẹ̀bí nù ìyàwó rẹ̀ gbogbo ìyàwó tó ọdún òní sọkún ọlọ́pàá yakunu aláìní ikú rẹ̀ ọlọ́pàá la hawla wala quwwata illa billah àsìkò tó ń sèyà ọlọ́run rẹ̀ ọ̀pọ̀ sí ìdùnnú rẹ̀ ọ̀pọ̀ sí gbígbà àdúrà rẹ̀ ó lékún ọlá bíbí àná Muhammad ọlọ́lá hawla wala quwwata illa billah àlelà tó bá ti gbé yẹn tó bá ti lé sákòsákò
wọ́n gbọ́dọ̀ pé àfà wọ́n gbọ́dọ̀ pé torí wọn ló fi kún tí ọba pé náà Abdulrasheed ló àwọn sùdì láàmì náà ṣe tán ọ̀rọ̀ jí. ẹ máa sàmì. bismillahir rahmanir rahim. ẹ máa sàmì. Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'uzuhu sinatun wa la آمين. له ما في السماوات وما في الأرض. آمين. من ذا الذي يدفع عنده إلا بإذنه آمين. يعلم ما بين أيديهم وما خلفهم آمين. ولا يؤتون بشيء من علمه وسع كرسيه السماوات والأرض ولا يحصون وهو العلي العظيم. لله ما في السماوات وما في الأرض. وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم الله ويعذب من يشاء كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلهم آمنوا بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها وأسمعت علي بالصلاة. ربنا لا تعسنا إن نسينا أعطانا ربنا ولا تعامل ما لا تقع به واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. لا أنزلنا هذا القرآن على جبل لا ريب تصدق بمشيئة الله وتكم سنة الجبال النزل لم تفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الشريف المشركون. هو الله عالم البارئ له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. لا حول ولا قوة إلا بالله. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Bálùbáríkà sí ìgbéyàwó Abdulrasheed. Bálùbáríkà sí òun pẹ̀lú alájọ Islamiyya. Bálùbáríkà sí. Bálùbáríkà sí òun. Bálùbáríkà sí ìgbéyàwó Abdulrasheed. Bálùbáríkà sí. Alálùbáríkà alùfàwárọ̀ṣìdì. Gbogbo àwọn tá a wà níkàlẹ̀ ìdí kan sí kejì lórí pé àwọn ọmọ wa tí inú ẹ̀rọ ìfẹ́ ẹ̀kọ́ ìlú wọn lórí ọlọ́run.